ó ṣẹlẹ̀ PDP yọ Ayù alága àpapọ̀ wọn. Gbódùn róṣọ àti ìjà abẹ́nú tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti gbọ̀nà míì yọ lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 26 oṣù kẹta yìí. Ẹgbẹ́ náà ti jáwé jókòó sílé ẹ̀ fún alága àpapọ̀ wọn Ìyọ̀chà Ayù, wọn ni kó lọ́ọ́ rọ́ọ̀kún nílé náà. Ìgbìmọ̀ adarí ẹgbẹ́ náà ní wọ́ọ̀dù tí Ayù ti jáde, ìyẹn wọ́ọ̀dù yorubas tó wà níjọba ìbílẹ̀ Gboko nípínlẹ̀ Benue, ni wọ́n foríkorí nínú ìpàdé wọn tó wáyé lọ́jọ́ Sunday ọ̀hún tí wọ́n sì dórí ìpinnu pàtàkì náà. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Vangena Doyum tí í ṣe akọ̀wé wọ́ọ̀dù náà kà jáde lórúkọ alága wọn ọ̀gbẹ́ni Kashi Philip, èyí tí àwọn 12 nínú àwọn ọmọ ìgbìmọ̀ 17 náà buwọ́lù, ó ní lájorí ìdí méjì làwọn ṣe ní kí alága àpapọ̀ PDP ọ̀hún sì lọ wábì kan jókòó síná. Ìdí àkọ́kọ́ ni pé a ti ṣàkíyèsí dáadáa, ó sì yà wá lẹ́nu gidi pé dókítà Ìyọ̀chà Ayù tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ PDP ṣiṣẹ́ tako ẹgbẹ́ wa ní wọ́ọ̀dù rẹ̀ yìí ni lásìkò ètò ìdìbò méjèèjì tó wáyé kọjá láìpẹ́ yìí. Ìwádìí wa fi hàn pé ọkùnrin náà kò dìbò lásìkò ètò ìdìbò sípò gómìnà àtàwọn aṣòfin ìpínlẹ̀ èyí tó wáyé lọ́jọ́ 22 oṣù kẹta ọdún 2023. Àṣírí sì tún tú sí wa lọ́wọ́ pé ọ̀pọ̀ lára àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ ni wọ́n ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú wa tó jẹ́ pé ẹgbẹ́ alátakò, ìyẹn All Progressives Congress APC ni wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n sì ṣàtìlẹ́yìn fún. Èyí sì pakún bí ẹgbẹ́ PDP kò ṣe rọ́wọ́ pọ́nlá ní wọ́ọ̀dù yorubas tí alága àpapọ̀ ọ̀hún ti jáde. Bákan náà, nígbà tá a ṣàyẹ̀wò àwọn àkọsílẹ̀ wa dáadáa, a rí i pé Ìyọ̀chà Ayù kùnà láti san owó ọmọ ẹgbẹ́ rẹ̀ èyí tá a máa ń san lọ́dọọdún gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ ṣe là á kalẹ̀ ní ìsọ̀rí 9 ìlà 9 ìwé òfin PDP tí wọ́n tún ṣe lọ́dún 2017. Pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn tá a mẹ́nubà lókè yìí, àwa ọmọ ìgbìmọ̀ adarí ẹgbẹ́ kò nígbọ̀kànlé kankan nínú dókítà Ìyọ̀chà Ayù mọ́. A sì ti pinnu pé kó sì lọ rọ́ọ̀kún nílé náà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wa. Ìpinnu yìí kò ní lọ kábọ̀ nínú rárá o. Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yẹ òsọkà bẹ̀rẹ̀ láti ọjọ́ 24 oṣù kẹta ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Tẹ́ ò bá gbàgbé, àárín ọ̀sẹ̀ tó parí yìí ní ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ PDP, ìyẹn National Working Committee NWC, jáwé gbélé fún àwọn àgbà ẹgbẹ́ 4 kan, nínú èyí tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe àti olórí àwọn aṣòfin àpapọ̀ nígbà kan Ayim Pius Ayim wà. Bákan náà ni wọ́n pàṣẹ fún ìgbìmọ̀ abániwí ẹgbẹ́ wọn láti tanná wòdì ìgbòkègbodò gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom lásìkò ìdìbò tó kọjá. Wọ́n lọ́kùnrin náà yẹ fún sẹ̀ríà gidi nínú ẹgbẹ́ wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.